wọ́n lámúnisìn fẹ́ kó nílẹ̀ ìlọ̀rọ̀ pé wọ́n takú sínú ìsìláàmù. Àwọn àáfàá ilẹ̀ Yorùbá wọ́n mọ̀ wípé àwọn ò bá Muhammad tán àti jẹ àti mu ni wọ́n fi ọgbọ́n èrú wọbẹ̀. Ṣẹ́rí àwọn tó fà wọ́n wọ láì owó náà ni wọ́n fi tàn wọ́n. Wọ́n wá rí i pé àwọn tí wọ́n tàn náà wá fọgbọ́n ara wọn kún. Wọ́n àwọn júwe àlùjànnà, wọ́n mọ̀ júwe bí wọ́n ṣe rí irọ́ ní ń jà fà gbogbo wa la mọ̀. Lóòótọ́ àwọn èèyàn tó lágbára wà tó yẹ pé àwọn ń pe àwọn láàfà bọ̀ babaláwo ni wọ́n nílẹ̀ Yorùbá. Kò sí tí ń jà fà ńlẹ̀ Yorùbá, ẹ má pe rẹ̀ láàfà ńlẹ̀ Yorùbá pẹ̀lú jálàbí táwọn èèyàn wá ń ṣe o. Iná náà ń pè lóní jìbìtì láwọn àáfà ni mí o. Àáfà Saudi Arabia kí ló dé tí yọ́ yàtọ̀ sí ti Nàìjíríà? Ṣebí Saudi náà láwọn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí rọ́tán pa fáwa. Tán bá tún lọ́dọ̀ Saudi, àwọn Saudi ò gbà ètò yìí ń ṣe ìtún yàtọ̀ sí tọ̀dọ̀ tiwa. Wọ́n ní culture táwọn nìyẹn ni wọ́n tún ń sọ fún Saudi ní Nàìjíríà. So táwa ló nílẹ̀ mélòó ní Islam tiwọn ṣé bẹ́yọ̀ kan ní Muhammad àbí sá Muhammad pé méjì ni. Ìgbà tá a ti ń rí Samurudeen Lamadiya lọ́yẹ̀ká ti sọ jí pé àwọn kìnìún ti yà kúrò nínú nǹkan tí wọ́n kọ sínú ìwé tá à ń tẹ̀lé. Ìwé dẹ́ni kò ṣeé change. Ẹ wá ń fi oríṣiríṣi àdíìsì ẹ fi ń gbáǹdì ẹ fi ń gbá lẹ́yìn. Àdíìsì kan sọ pé àdíìsì kan tó bá ní ká eléyìí ò sí báyìí wọ́n ní àdíìsì kan sọ pé ẹ wo ọpọlọ tí ń bẹ lórí ìran Yorùbá iná ni wọ́n lò. Wọ́n ti wá jẹ lọ ṣùgbọ́n lọ́run ti wá fi íńtánẹ́ẹ̀tì tú wọn láṣìírí. Kànrànkàn wá sọ̀rẹ́ńdà lágídí tí wọ́n wá ń lò báyìí. Agídí ni wọ́n ń lò báyìí. Ẹ̀tẹ́ àtàbùkù ti dé báyìí. Àṣírí ti tú pé ẹnìkan kan ò rí Káàbà kò rí àlùjànnà. COVID-19 dé gbogbo inú Káàbà ó dá wárowáro ni. Léyìí tó ń túmọ̀ sí pé ìgbà yẹn lọ́lọ́run sì ran Yorùbá lójú kárìnà rí oore tọ́lọ́run ṣe fún wa lágbàáyé. Àfẹ̀yìntì ò bá fẹ́ wo Ọlọ́run ṣe oore fún ìran Yorùbá ní gbogbo àgbáláyé. Ṣẹ́rí Máyégún ilẹ̀ Yorùbá gbogbo ohun tí ìbá wù kó ṣe inú olóòótọ́ èèyàn ni Máyégún wà o. Téèyàn bá ṣe eré ká sọ pé ó ṣe eré o. Ní tí Máyégún ṣe fún mi lé ọ̀rọ̀ àwọn aláàfáà yẹn ó mọ̀ dùn mọ́ mi nú gan. Ọ̀nà ológbà dùn mọ́ mi nú ni pé bàbá yẹn ti ń fọgbọ́n sọ fún wọn pé 4 million tipẹ́tipẹ́ tá à ń kó lọ sílùú yìí ó ní tó ṣe Nàìjíríà o. Sẹ́wọ̀n para wọn ni wọ́n tẹ̀ ti jọ tàn wá wọ́n jọ tàn wá náà tẹ́lẹ̀ náà ni. Àwọn bàbá wọn jọ tàn wá ní pé ní táyé ń ṣe já bá wọn ṣe. Ẹ̀mọ̀ kí táwọn olórin bá ti rówó Aláàjì ti kọrin kí wọ́n Aláàjì ti wá rí pé ẹ̀ ń kó ìran mi sínú wàhálà àti ìdààmú. Ìyẹn ni bàbá yẹn náà rí tó jẹ́ kó decide láti máa sọ òtítọ́ ọ̀rọ̀. Ó ní Kíjìpá òun náà dẹ̀ fi ń gba front báyìí. Ìlú mọ̀dé wọn ọ̀dẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá ò ṣe bá fa wàhálà. Kò sẹ́ni tó lè dá ilẹ̀ Yorùbá láwọn àfi tá a bá rí náà rí ọ. Tá a bá ti lè dìde pa rí náà rí ọ. Ohun tó ń máa wo ni tí ò bá stop kó wá ṣàtúnṣe kó tọrọ ọ̀darí ní ẹsẹ̀. Ṣá gbogbo àwọn bàbá àfa tá à ń sọ yìí ṣé wọ́n tóbi ju bàbá Adébóyè lọ ni? Èwo ló dàgbà tó bàbá Adébóyè nu wọn? Bàbá Adébóyè came out ó ń jẹ́ kó yé wa pé òun tọrọ àforíjìn nínú àwọn ọ̀rọ̀ tán ti pa fún wa sẹ́yìn lórí wípé àwọn sọ pé ẹni tí ò bá san táìsì kò ní wọ̀jọba ọ̀run. Ohun tẹ́ fi ń gbó lọ́wọ́ ọmọ Yorùbá. Nǹkan náà lẹ́yìn náà ṣe ẹ ti ṣàdúrà fún ẹnìkan dánìyàn kan ṣe sàárà àdúrà tán ṣe kan ṣe sàárà àdúrà lẹ́wù ẹ mọ̀ gbawó lọ́wọ́ àwọn èèyàn. Ẹ wà mọ́ láwọn èèyàn ní problem ní ìwà yín gẹ́gẹ́ dẹ̀ ní problem ayé wọn. Torí tí nǹkan ò bá ṣe wọ́n wọn ní wá bá yín. Ẹ wá fẹ́ sọ àṣàtẹ́ ẹgbẹ́ wá di Ọlọ́run Olódùmarè tí wọ́n lẹ̀ Yorùbá. Tán bá wílé ẹ kọ̀ndẹ́mù ẹ̀ tán bá wí tàn ẹ kọ̀ndẹ́mù ẹ̀. Ìṣe wa àṣà wa lẹ́dẹ̀ ń ṣe tẹ́ ń pè ní Islam nílẹ̀ Nàìjíríà wa àṣà wa ni torí gbogbo àṣà tí wọ́n ń ṣe ní Saudi kò papọ̀ mọ́ tá à ń ṣe nílẹ̀ Yorùbá. So níwọ̀n bàbá tẹ́lẹ̀ yìí ti wà ó ń túmọ̀ sí pé òdodo ó ti fojú hàn pé wọ́n wá parọ́ tàn wá jẹ ni. Òkè káwa ní ẹ̀sìn tí wọ́n gbé fún wa dáa kí ló dé tá a rí ìyípadà nínú ayé wa? Kí ló dé tó jẹ́ pé ẹ̀rù bójó wà ìpànìyàn wà kò sí ìgbà tá a wà ní regional government láyé bàbá Awólọ́wọ̀. So ìlú yẹn ti dáa rí
àsínú ẹni tá a lè mọ̀ ní à ń jíjà àdùpá náà fẹ́ gé èèyàn nú ayé. Èèyàn ni wá nú ayé láti bẹ̀rẹ̀ ayé wa nílẹ̀ Yorùbá. Èèyàn ni wá, àkàndá ni wá, à ń ṣe bẹ́bẹ́, à ń ṣèjọba ara wa. So tán bá kó wa sínú Nàìjíríà tó dẹ̀ yẹ pé inú ẹ̀sìn náà ni wọ́n gbà wọlé tí wọ́n fi kó wa sínú ìṣòro tá a wà yìí. Dandan ní kẹ́nìkankan mọ̀ rí ní rí pé àbáwọn tí ń sọ̀rọ̀ àwọn kan gbówó fún wọn ni àwọn oníṣẹ̀ṣe náà ń tẹ̀lé. Ìṣẹ̀ṣe ọ̀tọ̀, gbogbo akọ́lá fẹ́ ṣe ìṣẹ̀ṣe, ṣùgbọ́n tí ń jẹ́ ọmọ Yorùbá, Ọlọ́run fún wa ní ẹ̀bùn freedom. Àwa ò lẹ́sìn, tí nǹkan bá rújú la máa ń lọ béèrè lọ́wọ́ Olódùmarè, wọ́n dẹ̀ tàn mọ́lẹ̀ sí fún ọ tó bá dẹ̀ ti ṣe. Báyà nǹkan kan ló ṣe lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó jẹ́ nìkan ó gbọ́, wọn ò ní ò jẹ́wọ́ ohun tó ṣe, ó dẹ̀ padà jẹ́wọ́ níbo bá rí pílẹ̀ ti mọ́. Ṣùgbọ́n kí ni wọ́n gbé ẹ̀sìn wọn ìdè, wọ́n tá da orí gbogbo ibi tí wọ́n ti fẹ́ tọ̀nù àwọn èèyàn wá sí ni. Torí ìdí èyí Máyégún lẹ yóò bá èmi tó ń pè yín, kò ní sú yín, kò ní rẹ̀ yín. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Máyégún, ó sì ní oríṣiríṣi mẹ́séèjì tá a sì máa páàsì fàlàjì Wàsíù náà. Torí pé kí ni téèyàn bá ta téèyàn ò bá tọ̀ yín máa dẹrun onídìí. Ẹ ti dúró lórí òdodo, orí òdodo tẹ́ ẹ dúró lé. Ilẹ̀ Yorùbá gangan nílò yín fún àkànṣe iṣẹ́, láti gbé àkànṣe iṣẹ́ tó máa jẹ́ ẹni tí mẹ̀kúnnù tó fi yẹ pé steady táwọn àwọn tí ò bá wọn fún wọn lóúnjẹ tó fi lọ́ máa ju ọmọ sílé kéwú tí ó ti máa jẹ sàárà jẹbọ tó mọ́ àyànà kó kí tí aranjú kan tí ò bá da gáràjì rú yóò máa dàdúgbò rú. Bí kẹ́ mọ́ gbọ́sẹ̀ fún eku Saidi ládùúgbò, àwọn ọmọ tẹ́ ẹ sọ lóko tó yẹ pé ẹ̀yin lẹ́yìn ọkọ̀ fàbẹ́ fa orí wọn tẹ́ ẹ ti fi nǹkan sọ̀pọ̀lọpọ̀ ọmọ. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá táwọn àfà bá ń fa irun orí ẹ stop ẹ má jẹ́ wọn fa irun orí ọmọ yín mọ́. Ẹ jẹ́ kọ́ ọmọ yín dàgbà díẹ̀ kẹ́ ẹ tó gẹ irun ẹ̀. Ọmọ abílédè gbọ́dọ̀ fa ìdọ̀tí tí ń gbé bọ̀ látọ̀run èwo ni ìdọ̀tí, ta ni òṣègẹ̀ lára rẹ̀ nu gbogbo yín. Gbogbo orú àwọn nǹkan yẹn wọ́n ti fi nǹkan ṣe ilẹ̀ wa. Bí àwọn tó ń pè àwọn àgbààgbà ò sọ̀rọ̀, àwọn àgbààgbà ò lè sọ̀rọ̀, wọ́n mọ̀ pé àwọn ṣe mistake. They know they have made a lot of mistake. Wọ́n gbàlejò láàyè débi pé àlejò ni wọ́n ń pìtàn fónlé, àlejò ń sọ fónlé pé àáfàá ni bàbá ọba. Odidi ọba mọ̀ ni tó ti ń bẹ kẹ́yìn tó lẹ́ẹ̀gbẹ́ síndì lẹ́yìn alẹ́yìn ni bàbá rẹ̀. Torí pé ẹ mú àṣà àti ṣe wa ẹ sọ di ti Lárúbáwá, ẹ parọ́ fún àwọn àyàn tiwa, ẹ̀dẹ̀ tó ń parọ́ fún Lárúbáwá pé kọ́jọ́ ti yín ni. Gbogbo ẹ̀yin tọrọ jọmọ ẹ tọrọ ìdáríjì lójú ọjọ́ o. Gbogbo ẹ̀yin àfáà ńláńlá tẹ́ ẹ mọ̀ pọ̀rọ̀ jọmọ yín ẹ sọ̀rẹ́ńdà. So ẹ tọrọ ìdáríjì, ẹ tètè jáde wá tọrọ ìdáríjì. Bàbá Adébóyè ti tọrọ ìdáríjì, wọ́n tọrọ ìdáríjì torí inú àgbààgbà náà wà. Ẹ̀yin tó kù ẹ má ẹyẹ la gidi mọ́, ilẹ̀ ti mọ́. Owó ilẹ̀ wa. Ṣé gbogbo tó bá ti kọ́ bá tọrọ ìdáríjì wọ́n ti fẹ́ mú second phrase nìyẹn. Kọ́ máa lọ wípé àwa ti tẹ́ bá tún tọrọ ìdáríjì á tún máa dà wọ́n pọ̀ mọ́mọ́ tó kọ́ máa lọ. Èyí tó ṣe ti tó gẹ́ alùbàtà kẹ̀ńdárin. Kò kí ló fẹ́ tọrọ ìdáríjì, ṣé kọ́ tọrọ ìdáríjì kọ́ tó padà sínú ẹ̀ ni. Wọn ò níṣẹ́ míì, ó kí tó bá tọrọ ìdáríjì ṣe níṣẹ́ tó fẹ́ fún wọn. Bàbá mi. Náà mo kàn lọ máa dáko iṣẹ́ oko níṣẹ́ ilẹ̀ wa kàn lọ ṣiṣẹ́ oko. Wọ́n tún máa padà sínú ìbàjẹ́ yẹn ni. Abẹ́rẹ́ tí ọ̀nà sáà. Iná ni wọ́n ṣe bá ti tọrọ ìdáríjì, wọ́n tún máa padà síbẹ̀. mo mọ àní. Tẹ́ bá ń fún wọn ní warehouse pé kí wọ́n tọrọ ìdáríjì. Ilẹ̀ Yorùbá wọ́n tọrọ ìdáríjì, wọ́n tọrọ ìdáríjì kò lè bá nǹkan tó ti sọnù tó ti jẹ́ ká sọnù nílẹ̀ Yorùbá. Àwa ti mọ̀ pé òfò méjì ò ní jẹ́ tiwa. Òfò àná, òfò èní àti òfò ọ̀la. Èyí títọ́ ọ̀la yẹn làwọn ò fẹ́ jẹ́ kó tún ṣẹlẹ̀ mọ́. Ṣé gbọ́ mi? A fẹ́ jẹ́ kí òfò kó tún ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́. Ká fẹ́ máa jẹ́ àfẹ́ máa kúkọ̀ wọ̀wọ́. A fẹ́ kọ́ máa kúkú èdè nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn kinní yẹn làwa ń jà fún àwọn ò fẹ́ mọ́. Kọ́ máa lọ alùbàtà kọrin dárin, kọ́ máa lọ ti tó gẹ́. Ṣé báwọn lọ kọ́kọ́ ló tó gẹ́ nílọrin ní Kwara? Àwa náà wá lò fún ọlẹ̀ Yorùbá. Ó tó gẹ́ Islam, ó tó gẹ́ nílẹ̀ Yorùbá. Ṣẹ̀ṣẹ̀ rí brọ́dà mi tábà tá. Ẹnì kó lọ sí nọ́ọ̀tì o, àmọ́ nílẹ̀ Yorùbá ti wá.
nílẹ̀ Yorùbá ti wà yìí o àfẹ́ yín ẹ wúlò ẹ níṣẹ́ ẹ lóko ẹ lódò wọn pa láàrú yín ó sọ pé òun jẹ́ ní pàtàkì mo ní láyé ìgbà kan bá mi láyé ìgbà kan jẹ́ kí n sọ fún gbogbo àtàwọn fi dàgbà sẹ́kọ̀ọ́ nísà èkó níta kan ni gbogbo ìyá wọn àwọn ìyá wọn tọ́jú ìyá wọn lẹ́ni pélé wúrà ní gbogbo àwọn ìyá wọn máa ń sáwà ó tó bá ti sáde pélé wúrà wọ́n ti di abroad wọn nìyẹn o torí pé kí ni àwọn ìyá wọn tó wà ní pélé wúrà bẹ́ẹ̀ àwọn kódà ẹ̀ wò pé tó ń ṣe wọ́n lọ́jọ́ kọ́ ibi rẹ̀ ni ẹ wá dé àwọn ọmọ tí wọ́n bí sí pélé wúrà lọ́wọ́ adé tó wá lọ di àfà tó wá sọ pé àwọn fi máa darí wọ́n fi máa ṣe ìkọ́lẹ̀ Yorùbá ká yẹ wọ́n gbogbo pátá èwo là àmọ̀tán inú wọn gbogbo pátá àwọn ọmọ pélé wúrà máa ń gbóyún sálẹ̀ kò tó máa gbé lọ sí Ìlọrin tó máa lọ fi jẹ ìyàwó sàrà wọ́n gba ìyàwó tóyún ni wọ́n tó máa gba ìyàwó tóyún. brọ́dà mi. so gbogbo àwọn ọmọ tó gbà tóyún yẹn àwọn ọmọ ẹlọ́dọ̀ ọmọ àlè sí wa lọ́rùn lẹ́nìí. àwọn ọmọ ẹlọ́dọ̀ ọmọ àlè sí wa lọ́rùn lẹ́nìí. so àfẹ́ wọn nílẹ̀ Yorùbá tó àfẹ́ máa negotiate pẹ̀lú wọn because ibi tá a bá ti bá wọn negotiate yẹn ló ti ń di pé kọ́ wá túbá kí ló fẹ́ túbá lé lórí kọ́ máa lọ àfẹ́ àwọn alálẹ̀ gbọ́ àwọn ti sọ ẹnu wàdà ṣẹ́ àfẹ́ mọ́ ni nǹkan tá ìta wíbà yẹ ẹgbẹ́ ọ̀hún ti gbà àfẹ́ wọn nílẹ̀ Yorùbá àbọ̀ àfẹ́ because nǹkan tó bá ti jẹ́ ìsì kótó ẹ̀ tó láàmú gọ́sẹ̀ àwọn òtí ẹ̀fẹ́ afẹ́ kọ́ máa lọ jìnnà kọ́rin wọgbó kọ́rin bóréréré àfi máa gbé ìsìlámù nílẹ̀ Yorùbá because tó bá nẹ́gbó tẹ́ bá sọ fún pé kí wọ́n kọ́ túbá bàbá Adébóyè tó túbá ṣé kò tún padà sínú ṣọ́ọ̀ṣì ẹ̀ padà ni. no ẹ mọ ṣe rí ṣe kí n sọ kí nìkan fún wọn rí pé fọ́mátì yẹn ò gbẹ wọn bàbá Adébóyè rí pé nígbà tẹ́mọ́gbà tó sọ̀rọ̀ Thanksgiving yẹn àwọn èèyàn jáde fún tó bá ti ń gbé fọ́mátì ò jẹyàn ó sáré change ẹ̀ ní àwọn kìrìsìtẹ́nì ti gbọ́n ẹ jẹ́ kí n sọ kí nìkan bí táwọn ti gbọ́n ni pé ẹ mọ̀ káwọn wọn tírẹ́nì wọn gẹ́gẹ́ bí ọmọ ogun tó ń ṣe tírẹ́nì àwọn kìrìsìtẹ́nì wọ́n tírẹ́nì wọn gẹ́gẹ́ bí àgùntàn tẹ́gbẹ́ tó máa ń darí àgùntàn gbọ́dọ̀ gbọ́n do you understand tó ṣe tírẹ́nì àwọn èèyàn ṣẹ́ká àwọn eléyìí ni wọ́n tírẹ́nì gẹ́gẹ́ bí ọmọ ogun tó yẹ lẹ ṣe rí pé èyí tí ò tiẹ̀ máa lè fún pé nínú wọn gan sẹ́ẹ̀ ó máa fẹ́ wá dìfẹ́ǹdì Quran èyí tí ò máa lè fún wọn á fẹ́ dìfẹ́ǹdì Quran torí wọ́n ti tírẹ́nì gẹ́gẹ́ bíi pé kó máa ṣe jihadi yẹn ni kó máa jagun ẹni wẹ̀ tó bá ti kó máa jagun ni èyí tí ò mọ̀ kọ́ tó fẹ́ sọ gan òun náà fẹ́ jagun so tẹ bá sọ jẹ́ gbogbo tó ṣe wà yẹn tá a bá ń bá wọn negotiate èmi ò sí fún gbogbo negotiation pé kọ́ wá túbá ní opinion tèmi o because mi yìí kan tó fẹ́ túbá lé lórí tó bá túbá ṣé wọ́n tún fẹ́ padà sí díẹ̀ ni torí pé kí tẹ bá ní kọ́ túbá wọn náà kà á ti túbá wọn ò níṣẹ́ mi wọ́n tún padà síbẹ̀ wọ́n kàn máa lọ change format ni. my brother gbogbo tẹ́ ẹ̀ sọ pátá mo understand ẹ jẹ́ sáré dá sí láàrin ìṣẹ́jú díẹ̀ gbogbo àlàyé tẹ̀ ń sí mo understand yín 100%. sẹ́rí túmọ̀ túbá tẹ̀mí sọ ni pé kán gbé náà ojú wọn lẹ́pẹ́ báyà wọn ládùúgbò kan táwọn ń ṣe wọn ládùúgbò kankan tá ń ṣe kọjá pé wọ́n ń tọrọ jẹ kò sádùúgbò lẹ́nu wọn tó gbogbo àwọn ọmọ tó ń gbowó ìsọmọlókọ wọn lánàá wọ́n ń da gáràjì láàmú wọn pọ̀ prison Saheed Muniru ó yẹ káwọn afáàyàn gan kílẹ̀ Yorùbá bá dúró re gan tán bá gbogbo àwọn ọmọ tán ti yahoo wọn báwọn bá wọn tọrọ àlùjẹ náà tí mi ti wà lọ́gbẹ́ wọn kò wá sí ní tó lè ṣẹlẹ̀ táwọn pípé yóò ní wá ṣe fún Ànábì Àyùbá gbà tí ń ṣàárẹ̀ iye ni wọ́n fi náàkì wọ́tọ̀ wà lẹ́wọ̀n náà wọ́n fi lọ́ọ̀kì wọ́tọ̀ wà lórí bẹ́ẹ̀dì tó yẹ pé wọ́n ti lọ jìbìtì náà ti gbowó lọ rẹ̀ pé àwọn làwọn ń bọ́ ṣàdúrà ìjọ tádéhùn bá kàn ó ní Ọlọ́run ló mélé wà láti jọta tí ń ṣe tọ́lọ́run ti ń gbà fún wa ọ̀tá fẹ́ pa yín ni ìṣebẹ́yìn náà rèé kò sí tí ò sí lẹ́nu wọn béèyàn bímọ kú wọn níwà sí ẹ̀ ẹni iná jó pa wọn ní ẹ dúpẹ́ pé ọ̀yá wèrè kí èyí tó sẹ́mọ̀ ilẹ̀ Yorùbá àwa dẹ̀ lọ́lọ́run fún ní ọgbọ́n làákà táwọn wa lọ glory ti wa tilẹ̀ Yorùbá wọn lọ ń gbé fún Saudi gbogbo ń tèmi bá wọn fà nìyẹn ẹ jẹ́ kí nǹkan lẹ̀ Yorùbá kó jẹ́ tilẹ̀ Yorùbá so ibi èmi ń lọ ni pé tí mo fi sọ pé kán túbá bàbá tó sọ̀rọ̀ ń dà pé ẹnu gbé òní ọmọ ìjọ rẹ ti mọ̀ pé bàbá yìí àti gbogbo ọ̀rọ̀ ẹnu ọkọ lọ́yọ̀ ká mọ̀ tẹ̀lé ṣùgbọ́n àwọn eléyìí wọ́n mọ̀ dúró kí dandan ní mọ̀ọ́mọ́ làwọn ń tẹ̀lé ṣé mo káwọn pípù yìí àwọn náà wọ́n mọ̀ tán ṣe mánu ọkùnrin ìwé yìí ti jẹ́ mufti wò ó ní ṣé wọ́n lè sọ fún pòfẹ́sọ̀ pé kí pòfẹ́sọ̀ kó gbé gbogbo pòfẹ́sọ̀ rẹ̀ kalẹ̀ kó wá lọ́mọ sí nǹkan míì wọn àkọ́ àwọn pípù wọ́n mọ̀ mú kíní dandan pé sáà ní sẹ́mi tàwọn ẹ̀fà wọn ní sí okó ń bẹ́ẹ̀lẹ̀ fún wọn láti ṣe o kọ́ lọ́mọ dáko torí ànábì náà dáran jẹ
kán bọ́ sínú oko kán lọ máa produce oúnjẹ kán máa tàjẹ́ fáwọn ìsìláàmù ẹgbẹ́ wọn ṣùgbọ́n oko tí ó jẹ́ oko tilẹ̀ Yorùbá àwa Yorùbá gangan ò ní tó jẹ́ pé. bàbá mi yes. ànábì ò dáhùn jẹ jagunjagun ni ànábì àfa àwọn náà sọ kíní ló sọ Sharafadin. ṣé jagunjagun wà ní lẹ́ran tí ó máa sìn ni mọ̀ túmọ̀ jagunjagun ni ṣé mọ̀ pé. gbogbo ẹ máa gbọ́ jagunjagun ni gbogbo nǹkan tó bá ti kó gbogbo ẹran ẹlẹ́ran tó bá ti kó. iná ni. kí ni mò ń sọ kí lẹ̀ ń sọ we are on the same point. olè 419 gba ìyàwó níyàwó gba property on property. ìyẹn sọ pé sí kò wá ní èèyàn ń jagun ẹni ò ní lẹ́ran gbogbo nǹkan ni jagunjagun máa ń gbà sọ́wọ́ àti tí ò wúlò fún jagunjagun yóò sì ṣe ẹ̀ mọ̀ tẹ́ ń pè jagunjagun ẹ bá ti pè yẹn jagunjagun tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé jagunjagun àwọn ẹ̀ lè fi mú jagunjagun tí wọ́n wí bíi ti Mọ́jàsọ́lá tí ń jà fún mẹ̀kúnnù jagunjagun olè kágbálẹ̀ ńlẹ̀ ń tiwọn. bàbá mi ṣe rí jagunjagun táwọn fi kún ọ lé ní ògbéwìrì lórúkọ ẹ̀ gbéwìrì. ọ̀fun. jagunjagun yẹn kún lé káṣẹ tó bá bá wọn pè tó ṣe pé ṣe rí nǹkan mo fi sọ pé gbéwìrì ni pé tí wọ́n bá sọ ẹ wo tí àwọn afáàyàn bá kọ̀ lè ṣe tó bá kọ̀ lè ṣe wá ní favour kan kọ́ sọ tí sítórì ànábì ṣe jẹ́ rí pure kọ́ fi ṣe wáàsí fáwọn èèyàn gẹ́gẹ́ tó ṣe jẹ́ tó ṣe jí tó ṣe gbàyàwó ọmọ ẹ̀ tó ṣe bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn tó ṣe bá ràkúnmí sùn tó ṣe etí owó pa àwọn bàbàjẹ́ tó fi ṣe wáàsí ṣẹ́rí kò sí wáàsí kankan lẹ́nu àwọn àfáà yẹn ìdí tẹ máa fi average àfà kò sí average àfà ṣe fẹ́ ṣe wáàsí tó mẹnu àbùkù kan níṣẹ̀ṣe because kò sí kankan tó fẹ́ sọ kò sí kankan tó fẹ́ nínú ìwé tiẹ̀. kò sọ̀rọ̀ kankan nínú ìwé wọn náà. nǹkan tó ń gbọ́dọ̀ máa mú ni pé kó máa sọ ti tọ̀dọ̀ tí ò dáa kò sọ̀rọ̀ kankan mo sọ fún àfà kan ọjọ́ kan mo ní pé tẹ́ bá ní táfà bá sọ fún tó bá sọ̀rọ̀ tó bá ní làákàyè tó bá ní pé tó bá sọ pé bá kóòtì tó bá sọ arábìkì kan fún yín lénìí tẹ́ bá wò gbà ọ̀rọ̀ yìí mà ní làákàyè ẹ lọ wò dáadáa kí ni àdìsí ni wàhálà àdìsílẹ̀ làdìsí ni pé ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ni kò sí ọ̀rọ̀ tá à ń sọ yìí tẹ́nìkan lọ kọ́ lẹ̀. ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan. tí wọ́n bá sọ ní èdè Lárúbáwá ó dàbí kí n sọ pé ẹ jẹ́ kí n sọ kí nìkan ó dàbí kí n sọ pé ń bẹ́ẹ̀ sí